ẹ máa gbọ́ wa. ẹ bá má ṣe tàbí ṣùgbọ́n sórí wa o. òṣùpá ọba orí ti dé. ẹ bá má ṣe tàbí ṣùgbọ́n sórí wa o. òṣùpá ọba orí ti dé. sàrùjọ ń bí ní gbèdé tó lárinrin. òṣùpá ọba orí ti dé. àníṣàìdọ̀ ń bí ní gbèdé tó lárinrin. òṣùpá ọba orí ti dé. torí ká dúró kábà kábùrì kábà kábàkábà kábàkábà ti sẹ̀ kábọ̀ lè pé kága ọlọ́run ló gbé ní ìga kádọ̀ balẹ̀ fúnra rẹ̀ kò sọ pé ká má ga olórí ìlànà ìbò. àníṣe bá má ṣe tàbí ṣùgbọ́n sórí wa o. òṣùpá ọba orí ti dé. sàrìdọ̀ ń bí ní gbèdé tó lárinrin. òṣùpá ọba orí ti dé. bàbá jẹ́ kí lẹ́yìn níbi iṣẹ́ orin kígbà yìí títí dalẹ̀. jọ jẹ́ kí lẹ́yìn níbi iṣẹ́ orin kígbà yìí tọ́jọ́ alẹ́. torí láyé ìgbà kan tó ṣe bá máa wí á ló ń ṣàlọ́gà tó bá jẹ́ tàrí sísá. ṣé wá rí nígbà eré mẹ́lẹ́ ẹsẹ̀ màlúù gan-an okùn ẹsẹ̀ ló ń ṣe ìfàsẹ́yìn fún àtẹ̀sìn tó sáré àti màlúù tó rìn o. gbogbo ẹ̀ lórí iyì náà ni ṣùgbọ́n nísẹ̀yìn arẹ́rẹ́ ṣe ò ní yí wọn. ṣé wá rí màlúù ló wà ń gbà yín nísẹ̀yìn gbogbo ara màlúù ló wà ní kìkì owó. àmà jẹ́ kí n lẹ́yìn o jọ jẹ́ kí n lẹ́yìn níbi iṣẹ́ orin ìgbà yìí títí dalẹ̀. jọ jẹ́ kí n lẹ́yìn níbi iṣẹ́ orin ìgbà yìí tọ́jọ́ alẹ́. torí láyé ìgbà kan tó ṣe bá máa wí á ló ń ṣàlọ́gà tó bá jẹ́ tèrè sísá. ṣé wá rí nígbà eré mẹ́lẹ́sẹ̀ màlúù gan okùn ẹsẹ̀ ló ń ṣe ìfàsẹ́yìn fún àtẹ̀sìn tó sáré àti màlúù tó rìn o. gbogbo ẹ̀ lórí iyì náà ni ṣùgbọ́n nísẹ̀yìn arẹ́rẹ́ ṣe ò ní yí mọ́. ṣé wá rí màlúù ló wà ń gbà yín nísẹ̀yìn gbogbo ara màlúù ló wà ní kìkì owó. sọ̀rọ̀ ṣáání mi ti ṣọ̀rọ̀ ń ṣọ́. èmi kẹ̀dẹ̀rẹ́ mo jọ́mọ tó mo ju mo dẹ̀ mọ́ a. bàbá kan dìrì bàbá tí mò ń bàbá súlíyá èmi kì í ṣàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn tèmi. torí mi kì í sọ̀rọ̀ níbi tí ò tọ́ kí n sọ̀rọ̀. torí bá ń ká rere la sọ̀rọ̀ sọ́bótò torí tó ń bá ti sọ̀rọ̀ àsọtán. ọ̀rọ̀ lòun á tún sọ tóun á tún fi tọ́rọ̀ ṣe àsọ̀nsọ tọ́rọ̀ ṣòun ló padà. ìròyìn ayọ̀. tó jẹ́ pé aráyé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn tán dẹ̀ ṣe ká tó ń ṣe rere láyé ó dájú aráyé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn tán ṣe rere tó ń ṣe kárí láyé ó dájú aráyé wọn ò lè. aráyé ò ní gbàgbé rẹ̀ bó jẹ́ rere ló ṣe àbíkà ló ṣe. máa ṣe kàṣe lẹ́sàn-án lọ́rùn láyé làwọn àṣekà máa ṣòre lẹ́sàn-án tí ó sàn wọ́n. ṣẹ̀wárí báṣọ̀rè máa ń jìkà ṣe lẹ́sàn-án lọ́rùn láyé làwọn àṣekà máa ṣòre lẹ́sàn-án tí ó sàn wọ́n. ohunkóhun tó bá ṣe mọ̀ pé òun fúrúgbìn ni. wọ́n ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ta ló lè. bí rere ni àbíkà bóyá o tiẹ̀ ń gbèrò ibi sẹ́nìkan ni àbí rere náà ni gbogbo ẹ̀ náà ló kúkú ní ọ̀nà gbogbo ẹ̀ náà ló kúkú ní ohun tí èèyàn padà kó. ìwé tó ní èèyàn ò lè gbin àgbàdo kó wá ní o fẹ́ fi ká o fẹ́ fi wú iṣu ohunkóhun tí èèyàn bá gbìn òun lèèyàn máa ká whatever you sow you will reap. ohun Yorùbá ṣe ní ohun tá a bá gbìn la ó ká. èèyàn ò lè gbin àgbàdo síbì kan kó wá dìgbà tí ó kórè kó wá lọ síbẹ̀ kó wá máa retí àti kórè ìrèké kò ṣeé ṣe. ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló ń lọ òṣòro lè jẹ́ káàtà lólè. ṣùgbọ́n ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ẹ jẹ́ kí n máa fìyẹn kí n káàbọ̀ sórí ètò ní ọ̀sán yìí. ọmọ ayò lètò ètò náà ń lọ́mọ ayò pẹ̀lú olólùfẹ́ yín pẹ̀lú ọmọ yín pẹ̀lú ààyò yín
pẹ̀lú olùkọ́ èdè Yorùbá yín Michael Rich Oloyede. Èmi àti yín látùjọ ṣe lọ́sàn-án yìí tí gbọ́gbọ́n kan sí tí ó dùn. Python náà ti wà nínú ilé agodo níbí àti àwọn tó ń bá wa yí sókè yí lọ sílẹ̀ Mr. Enoch. ẹni ṣe rere táyé rò pò ń ṣe káwọn Ọlọ́run ló mọ̀. ẹ̀dá tó ṣe ká táyé rò pò ń ṣeré òun Olúwa lóye. bẹ́ẹ̀ ni òun ẹlòmíràn máa hùwà kan àwọn èèyàn ní èèyàn rere sì ni ẹni yìí o wọn ò sì mọ̀ wípé kúlẹ̀kúlọ̀ ìwà tó ń wù yẹn ó ní kọ́lọ́fín nínú ṣùgbọ́n yírí yẹn lẹ́yìn rí ẹ̀yìn ò rí délẹ̀ Olódùmarè lọ́ba tó rínú róde láṣẹ máa ń pè wípé arínúróde olùmọ̀ràn kan. Ọlọ́run ló mọ tẹnìkan rántí pé kedere ní lójú Ọlọ́run ọba mi ò kí Ọlọ́run ló mọ tẹnìkan. kedere ní ohun gbogbo èrò tó kúkú ń rò sí mi bó ṣe ń gbọ́ mi lónìí gbogbo èrò tó rò sí mi nígbà tó rí mi àtìgbà tó tiẹ̀ rí mi. báwo tí yóò jẹra táráyé dẹ̀ wá sọ wípé èèyàn rẹ ni ẹgbọ́n náà ṣonítàn òṣèlú rẹ ní abẹ́ níbí. ó ṣe Olódùmarè àtútù dé lọ́sàn-án yìí o ìwọ lọ́ba tó ń tò tó fi ń tò tí gbogbo fi ń kọ́ sí ìwọ lọ́ba tó ń tò ohun tó ń tò létòlétò tó fi ń lọ déédéé ìwọ náà látúké bá lónìí lọ́sàn-án yìí Olúwa kó tún bá wa tò ó kétò yìí lọ gééré ní gèrèrè kó dùn kí gbogbo kan sí kárẹ̀ kọ̀kọ́ níbẹ̀. sórí bó ṣe yé wọn tó sọ wípé èèyàn rẹ ni ló tún ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dà òun yọ̀ lọ́hùn jù bẹ́ẹ̀ lọ. sórí bó ṣe yé mi ni pé ó kọ́. ẹ má gbàgbé ibi tí a fi sí lọ́sẹ̀ tó lọ àwọn méjì tí wọ́n gba ìbéèrè mẹ́ta mo sọ fún yín pé ká kọ́kọ́ dà síbò fún wọn ká mẹ́nìkan ká mọ̀ pé ẹnìkan láàmú nínú wọn fún ọ̀sẹ̀ tó kọjá ẹni àkọ́kọ́ ni arábìnrin Tèmítọ́pẹ́ Ọmọlára tẹ́ ẹ bá ń gbọ́ wá báyìí ètò ti bẹ̀rẹ̀ o ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ lè kọ́kọ́ pè wọlé ká tiẹ̀ mọ̀ pé ń gbọ́ wa ká ju ìbéèrè fẹ́yìn àti arákùnrin kejì tí àwọn náà gba ìbéèrè mẹ́ta arákùnrin Ìdòwú Àyìnlá láti Bòdè Olúdé arábìnrin Tèmítọ́pẹ́ láti Ọ̀bádá ẹ pè wá wọlé kí a jọ bẹ̀rẹ̀ láti bẹ̀ ká tó ṣẹ̀ṣẹ̀ wá mú ẹni tá ò mú lónìí. ẹ má gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà ní 091-1999-1011 àbí kí n pè báyìí 091-1999 ṣe é mọ́dún 1999 1011 091-1999-1011 ọmọ ayò lẹ́tọ̀ ètò lọ́mọ ayò torí Yorùbá ní eré là fọmọ ayò ṣe lórí iṣẹ́ rédíò ńlá yìí náà la wà Great Radio 101.1 nílùú Abẹ́òkúta ẹ má gbàgbé bí a ṣe ń ṣètò yìí ẹ ní àǹfààní láti pè wọlé dáhùn ìbéèrè ní ìlànà ti Yorùbá pẹ̀lú èdè Yorùbá gbọ́nbẹ́lẹ́ lẹ́ẹ̀ fi dáhùn ìbéèrè náà láì fi èdè mìíràn kún nígbà tẹ́ bá ti fi èdè mìíràn kún túmọ̀ sí pé ẹ ti já kúrò lórí ẹ̀ nìyẹn tẹ́ bá sì ti gba ìbéèrè kínní ìkejì ìkẹta ńlá bá mú yín fún ọ̀sẹ̀ yẹn tó bá wá di ọ̀sẹ̀ tó kẹ́yìn níbẹ̀ láti mú àwọn mẹ́ta tí a mú lọ́sẹ̀ kínní kejì àti ọ̀sẹ̀ kẹta tí wọ́n jọ wá figagbága lórí ètò níbi nílé iṣẹ́ rédíò wa tó túmọ̀ sí pé ìwọ tó bá wò pé ọ̀nà rẹ jè tàbí ó lè má ráyè láti wá síbí yóò dáa kẹ́ má wulẹ̀ kópa nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ kó má di pé a ti mú yín yóò wá di ọjọ́ tó yẹ kẹ́ ẹ wá sórí ètò ẹ̀ nílé wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ lẹ́ẹ̀ní ìsìn ẹni tí tó bá máa kópa nínú títí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn tó túmọ̀ sí pé àwọn mẹ́ta yẹn wọ́n máa wá sórí wọ́n máa wá sí ilé iṣẹ́ rédíò wa níbí láti jọ fojú rinjú lẹ́tìjọ́ figagbága lásìmọ̀ ẹni tí ó gbégbá orókè. má ṣe bá mi wí o torí Saidi mi torí wípé orin lórin kórèdè o tó ń jẹ́ Saidi mi. ẹ jẹ́ ìwé tó ń bẹ́ ń bẹ̀ bóyá àwọn tá à ń retí. hello. ẹ káàsán o. ẹ káàsán bàbá. arákùnrin Ìdòwú láti Bòdè Olúdé. arákùnrin Ìdòwú láti Bòdè Olúdé. bẹ́ẹ̀ni lábẹ́òkúta. lábẹ́òkúta ó yá ẹ jẹ́ ń sáré fún yín ní
ìbéèrè méjì. Ó yá. A máa retí arábìnrin yẹn náà. Ẹ mú ìbéèrè òǹkà tó bá wù yín nínú Nínú ìkíní àti kejì. ìkíní sí karùn-ún. Ẹ kàn mú ìbéèrè tó bá wù yín. Ẹ fún mi ní ìkẹta. Ìkẹta. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè kẹta. Bẹ́ẹ̀ ni. Ó yá, ẹ jẹ́ n fún yín. Dárúkọ oríṣiríṣi ẹ̀fọ́ jíjẹ márùn-ún ní ilẹ̀ Yorùbá. Ẹ̀fọ́ jíjẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀fọ́ yánrin ẹ̀fọ́ jíjẹ nílẹ̀ Yorùbá. Ẹ̀fọ́ yánrin ẹ̀fọ́ jíjẹ. Pásítọ̀ ẹ máa dé o torí ẹ̀yin ni ọlọ́kọ ló lọ́bẹ̀ o. Kí lẹ sọ? Mò ń bá pásítọ̀ wí bí ni àwọn náà máa ń fún yín ní ìpele ọlọ́kọ ló lọ́bẹ̀. Mo ní kó máa dé ẹ̀fọ́ yánrin ẹ gbọ́. Ìkejì. Ẹ̀fọ́ òdù. Òdù ni ẹ ṣe mọ̀ àìṣe àìmọ̀ fọlọ́kọ ẹ̀fọ́ òdù. Ṣọkọ lọ́bẹ̀ ọlọ́bẹ̀ ló lọ́kọ. Ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó di mẹ́ta. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí ò ní jẹ́ ń tẹ́ láwùjọ. Ẹ̀fọ́ ewúro. Ẹ̀fọ́ ewúro ó di márùn-ún. Ẹ ṣé. Ẹ mú ìbéèrè kan sí i. Ó yá ìbéèrè kan sí i. Ok, ìbéèrè kan sí. Bẹ́ẹ̀ni. Ó yá fún mi ní ìbéèrè kẹrin. Ìkẹrin. Ta ni Yorùbá ń pè ní gbajúmọ̀ àti pé báwo la ṣe ṣẹ̀dá ọ̀rọ̀ yẹn? Ẹni tí Yorùbá mọ̀ sí gbajúmọ̀ ni ẹni tó gbajúgbajà láwùjọ tó jẹ́ wípé ọmọ ní ibikíbi wípé ẹni yìí èèyàn gidi ni èèyàn rere ni. Báwo la ṣe ṣẹ̀dá ọ̀rọ̀ yẹn, báwo la ṣe mú ọ̀rọ̀ yẹn papọ̀ tá a fi sọ wípé gbajúmọ̀? Ìtumọ̀ ẹni pé igba ojú ló mọ̀ ọ́. Dàbí pé àwọn tó mọ̀ ó pọ̀ dáadáa igba ojú. Kí lẹ sọ? That means pé. Rárá o ẹ̀gbọ́n pé ìkọ̀tọ̀ nígbà yìí ni. Ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ nígbà yìí that means pé àtibáyín kọ́lẹ̀ àwọn bàbá yín lẹ̀. Ẹni tí gba ojúmọ̀ ó yá ẹ ṣe. Ẹni tí gba ojúmọ̀ tó yẹ pé kò síbi tẹ́ ẹ dé ọmọ kirikiri ní èèyàn dáadáa. Ẹ ti gbà. Ẹ já fún arábìnrin náà láàyè bóyá àwọn náà sì lè pè wọlé. Arábìnrin Tèmítọ́pẹ́ Ọmọlára láti Ọbàdà Òkò, ẹ̀yin là ń retí ìpè báyìí. pẹ́ ò ní bá tèmi ń lò ta ló wá ní ṣe mí nìkan lọ́lọ́ ń dá èèfún ni ìgbà tí ń jẹyàn máa. Ó yẹ jẹ́ àwọn ẹni tó wà lórí ìpè yẹn. Hello. Ẹ káàsán o. Ẹ káàsán. Yes ma. Orúkọ yín? Arábìnrin Tèmítọ́pẹ́ ló ń pè. Arábìnrin Tèmítọ́pẹ́. Ó yá. Ẹ náà ní àǹfààní sí ìbéèrè méjì láìnú márùn-ún yẹn. Àwọn ti dáhùn ìbéèrè kẹta àti kẹrin. Mo ní ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Ta ni Yorùbá máa ń kí pé ààrẹ dúo? Àwọn oníṣẹ́ ọwọ́ wo ni Yorùbá máa ń kí pé ààrẹ dúo? Ààrẹ dúo. Bẹ́ẹ̀ni. Àwọn aláró ni. Àwọn aláró oníṣẹ́ aró ẹ ṣé. Ẹ mú ìbéèrè kan sí ìbéèrè kínní. Ìbéèrè àkọ́kọ́. Àti kejì. Ìbéèrè àkọ́kọ́ ní báwo la ṣe ń kí alágbẹ̀dẹ nínú àṣà Yorùbá? Bá a ṣe ń kí alágbẹ̀dẹ. Alágbẹ̀dẹ. Ṣé bí ẹ mọ àwọn tó ń pè lálágbẹ̀dẹ? Àwọn alágbẹ̀dẹ. Ṣé ẹ mọ ohun tó ń pè lálágbẹ̀dẹ? Ẹ bá mi tún síwájú sí díẹ̀ sí. Alágbẹ̀dẹ, àgbẹ̀dẹ ò rọ bàbà, ọkọ́ ló rọ. Àgbẹ̀dẹ àwọn ní máa ń rọ àwọn irinṣẹ́ irin bí ìbọn, bí ọkọ́, bí àdá. A tún wá ní oríṣi àgbẹ̀dẹ mìíràn tí wọ́n máa ń ṣe góòlù, bàbà, àwọn ohun ẹ̀ṣọ́ ara tó jẹ́ pé wọ́n máa ń fi ohun àlùmọ́ọ́nì góòlù ló máa fi ń ṣe wọ́n. So oríṣi àgbẹ̀dẹ méjì tó wà ní àgbẹ̀dẹ bàbà àti àgbẹ̀dẹ ọlọ́kọ́. Tó bá wá fẹ́ kí wọn pé tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ní bí a ṣe máa ń kí wọn nínú àṣà Yorùbá. Òun ni mò ń béèrè pé báwo la ṣe máa ń kí àwọn alágbẹ̀dẹ.
ó pàkàṣọ díẹ̀ o. ó pàkàṣọ ẹ sì gbìyànjú o ẹ gbìyànjú ẹ ṣe. nǹkan tí mo lè rántí tó bá yá ni ṣùgbọ́n mo gbàgbé ẹ̀ báyìí ni. ọ̀dà ẹ ṣe ẹ máa bẹ́tù náà bọ̀. bá a ṣe ń kí alágbẹ̀dẹ. ẹ sì lè ní àǹfààní láti pè wọlé nínú títòní láti jẹ́ lára àwọn tí àbí láti jẹ́ ẹni tí ó lè yege lónìí bóyá orílẹ̀ bá ń ṣe lẹ́ẹ̀kan sí ẹ ṣe. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dó ní kálukú. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dó ní kálukú. Pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣùgbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dó ní kálukú. Pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣùgbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dó ní kálukú. Wọ́n ní lágbájá dàgbọ́n àmọ́ ṣùgbọ́n ṣá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti dó ní kálukú. àwọn èèyàn ti fẹ́ máa pè wọlé ẹjẹ́ agbọ́n tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n kò tí ì ta ẹ ló sà ẹ ǹlẹ́ o bàbá. ẹ káàsán o. ẹ káàsán o. ẹ kú ètò. ẹ ṣeun. adéyẹmí ló ń pè láti ìta ẹ̀kọ́. arákùnrin adéyẹmí láti ìta ẹ̀kọ́ kí lẹ fẹ́ bá wa sọ. mo fẹ́ mú béèrè ni. ẹ ṣì ní sùúrù díẹ̀ torí àwọn méjì tí wọ́n pè wọlé yìí a fẹ́ mú ẹnìkan nínú wọn ni fún ọ̀sẹ̀ tó lọ ìdí nìyẹn tí mo sọ lásìkò tó kúrò lórí ètò lọ́sẹ̀ pé àwọn láàfin bẹ̀rẹ̀ lónìí kí a lè mọ ẹni tí ó torí àwọn méjèèjì ni wọ́n jọ dáhùn ìbéèrè mẹ́ta papọ̀ ẹ ṣe ẹ lè pè wọlé láìpẹ́ màá tún nọ́mbà yẹn pè káwọn tí wọ́n ti gbọ́ wa rí káwọn náà lè láǹfààní ẹ ṣe. owó alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ kókó àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. Kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ní. Owó alátẹ tó ń tatẹ ní. Tẹ̀tẹ̀ kókó àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. a ní ẹ ṣì ní sùúrù ẹ má pè ẹ jẹ́ ẹ sáré fún pító wa láàyè bàbá ọlọ́bẹ̀ ló láya kí wọ́n sáré wọlé kán fún wa ní ohun tó mú wa lónìí ní ìwọ̀nba àsìkò kéréje kó má tún dípẹ́ àsìkò ní tó ẹ jẹ́ sáré fún wọn láàyè lẹ́yìn náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa gba ìpè fún ẹ̀yin wa tá a fẹ́ máa dáhùn ìbéèrè ẹ ṣé. ẹ ṣeun ẹ káàbọ̀ sí abala ọlọ́bẹ̀ ló lọ́kọ bákan náà ni ọlọ́bẹ̀ náà láyà mojú nítorí pé nígbà tí ọkọ bá dára nídìí àrò nídìí àsè ìyàwó rẹ̀ gan-an a máa wò ó pé ọkọ yóò ṣe é fi ilẹ̀ o má jẹ́ ń fi oúnjẹ alẹ́ mi fún ológbò jẹ ṣùgbọ́n àwa tí a bá jẹ́ ènìyàn tí kì í lè dáná tí ìyàwó tó jẹ́ pé gbogbo ìyàwó wa náà ni wọ́n ní o gbọ́dọ̀ wọ ìdí ìsásùn o gbọ́dọ̀ wọ ìdí àrò a ó rí i pé irú àwọn ìyàwó bẹ́ẹ̀ a ó ti fi ilé ayé sú wọn nítorí pé ìgbà tó bá rẹ bó ṣe ń rẹ ọkùnrin náà ló ń rẹ obìnrin èyí ni mo fi kí yín káàbọ̀ sí abala yìí orúkọ tèmi náà ò yí padà pásítọ̀ Tọ̀nàdé Olúṣẹ́gun Emmanuel náà ni mo fi kí yín pé ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbóhùn mi kí la mú wá lónìí òun ni ọbẹ̀ tí ó gbajúgbajà tí gbogbo wa náà máa ń mọ̀ dáadáa náà ni òun ni a pè ní ẹ̀fọ́ kókò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé kókò náà a tún lè ní àǹfààní nínú kókò bí a ti ń jẹ iṣu rẹ̀ náà ni à ń jẹ ewé rẹ̀ ṣùgbọ́n kò ń ṣe gbogbo ewé ni wọ́n ń jẹ o tí gbogbo máa lọ rò pé wọ́n ti ní a máa jẹ ewé kókò jẹ́ ká ibikí tó bá ti rí ká bùjá bẹ́ẹ̀ kọ́ ṣe rí ọ̀mùnú rẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde yẹn tó máa ń lọ yẹn òun ni ẹ ó rọra fi ọ̀bẹ gé lẹ́ọ̀ mú kúrò ńbẹ̀ ẹ ó ṣe lọ́pọ̀lọpọ̀ bí bá ṣe fẹ́ kó ó pọ̀ tó tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ lè ṣe lẹ́lẹ́gùsí ẹ lè ṣe lọ́lọ́bọ̀rọ̀ ẹ lè ṣe gbogbo ọ̀nà tẹ bá mọ̀ láti fi ṣe bẹ̀rẹ̀ lè fi ṣe é tí ó yẹ pé ó máa ń dùn dáadáa ó sì máa ń ṣe ara lóore èyí ni mo tún mú wá fún wa pàápàá gbogbo ẹ̀yin òǹṣòwò wa gbogbo àwa tí à ń lọ àrọ́kù àwọn nǹkan tí à ń mú wá yìí ẹ jẹ́ kí a ṣe àfihàn rẹ̀ ká béèrè fún ká lè tà á fáwọn tí tó ń ta oúnjẹ nígboro káwọ́ ọbẹ̀ wa náà kó lè di gbajúgbajà èyí la mú wá fún yín lónìí ẹ ṣeun ẹ máa bẹ́ tó bọ̀. bóbìnrin bá kọ̀kọ́ sílẹ̀ o bó bá kọ̀kọ́ sílẹ̀ ká ní mo gbàsẹ̀ mi. mo gbòmìnira gbogbo máṣu máa tọ̀ o mo ti bọ́ lọ́wọ́ gbogbo níbo ló ń gbà lọ bí ó sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan.
ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ̀. èmi kan ni yóò fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi bó fẹ́ mi nìkan níbo ni ò fi ṣùgbọ́n mi sí kò fẹ́ lómìíràn ó lè tún ju tèmi gan lọ. ẹ ṣe pásítọ̀ wa ọlọ́bẹ̀ ló aya mojú ìyẹn náà tún dùn mo tún ti gbọ́ tuntun lónìí ọlọ́bẹ̀ láyà mojú ẹ ṣe ẹ sọ ẹni èyí tó máa ń gé lórí ẹ̀ kílẹ̀ pé. ọ̀mùnú kókò. ọ̀mùnú kókò ọ̀mùnú ni ewé tó bá ṣẹ̀ṣẹ̀ ń yọ sórí ẹ̀ ẹ ṣe òun là ń pè ní ọ̀mùnú. ọ̀mùnú ẹ máa dé o ẹ ṣe. ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ní pẹrẹwu ká máa pè wọlé ní ìsinsìnyí 091-1999-1011 091-1999-1011 ẹ má gbàgbé òfin tó de ètò yìí o nílọ́gán tẹ́ ẹ bá ti fi èdè míì sí yàtọ̀ sí èdè Yorùbá ẹ ti já kúrò nìyẹn o ẹ lọ ẹni tó wà ń bẹ̀. ẹ káàsán o bàbá. èmi náà ni mo kù padà láti ta ẹ̀kọ́ Adéyẹmí. ó dà bẹ́ẹ̀ ọ̀yá ẹ mú ìbéèrè yín. ìbéèrè kẹta. ìbéèrè kẹta. bẹ́ẹ̀ni. ìbéèrè kẹta ni kí ni òǹkà fún 340. ọ̀ọ́dúnrún àti ogójì. ọ̀ọ́dúnrún àti ogójì ṣó dá yín lójú. bẹ́ẹ̀ni. ọ̀ọ́dúnrún àti ogójì yẹn ò ń ṣe òǹkà tí a lè máa kà yín ó lè má kó òǹkà lọ kí ní ọ̀kan èjì ẹ̀ta kí wá dé 340 kí wá ní ọ̀ọ́dúnrún àti ogójì ó ní ọ̀nà míì tẹ́ lè fi pè é tó dán mọ́rán tó jágere jù bẹ́ẹ̀ lọ ṣé ẹ gbìyànjú sí i. ẹ gbìyànjú wọ́n ti sá kúrò ń bẹ́ẹ̀ ó mà ṣe ó bóyá ó lè já oore bẹ́tẹ̀ ni. yẹgbà sọmọdé ó máa sá tẹlómi lọ. ẹ̀lú ẹlòmíì tó wà ń bẹ̀. ẹ káàsán sá. ẹ káàsán ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti pè wọlé ẹ máa yí. ẹ káàsán o. ẹ káàsán alàgbà Solomon láti Bòdè Olúdé. bẹ́ẹ̀ni. ọmọ ayò lètò ètò tá a bá ti ní ọmọ ayò lètò ẹ ní ètò lọmọ ayò. ètò lọmọ ayò. tí n bá wá sọ pé ọmọ ayò ẹ wà ní eré làá fọmọ ayò ṣe. ọ̀yà ọmọ ayò lètò. ètò lọmọ ayò. ọmọ ayò. eré làá fọmọ ayò ṣe. ẹ ṣe ó yẹ mú nǹkan béèrè. òǹkà kẹta. ìkẹta. bẹ́ẹ̀ni. ẹ ti gbọ́ béèrè yẹn àbí. bẹ́ẹ̀ni sà abẹ́ni. ó ti ẹ̀dá ẹ̀ parọ́ sà yẹn à ń bá yín kọ sílẹ̀ o ó yá ẹ dáhùn béèrè ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ẹ fún wa ní ìdáhùn. bẹ́ẹ̀ òjìléní ọ̀ọ́dúnrún. òjìlélọ́ọ̀ọ́dúnrún bẹ́ẹ̀ ni òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dánmọ́rán ju ká sọ wípé ọ̀ọ́dúnrún àti ogójì. bẹ́ẹ̀ni. tó bá tiẹ̀ wá bùn kí èèyàn lè wọ́n sọ pé ọ̀ọ́dúnrúnlélógójì tàbí ogójìlélọ́ọ̀ọ́dúnrún ó sì dára ju ká ní ọ̀ọ́dúnrún àti ogójì. ẹ mú béèrè òǹkà mìíràn ẹ mú òǹkà ìbéèrè mìíràn. òǹkà kẹrin. ìkẹrin. òǹkà kẹrin. bẹ́ẹ̀ni. ìbéèrè òǹkà kẹrin ó ti lọ lẹ́ẹ̀kan wọ́n ti mú béèrè wọn. ẹ̀kejì ńkọ́. ìkejì ẹ jẹ́ ń fún yín ní ìbéèrè eléyìí ní kejì báwo la ṣe ń kí àwọn tó máa ń ṣiṣẹ́ akọ̀pẹ. ìgbàárọ̀ o. ìgbàárọ̀ 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 ẹ ṣe ìgbàárọ̀ ó yá mú ìbéèrè kan sí. ìbéèrè kínní. ìbéèrè kínní. ìbéèrè kínní ìbéèrè kínní.
ta ni Yorùbá máa ń kí pé àròyè. 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 àwọn oníṣẹ́ wo ló máa ń kí pé àròyè. àwọn àgbẹ̀dẹ ni. àwọn àgbẹ̀dẹ ṣó dá yín lójú. bẹ́ẹ̀ni. kí ni díẹ̀ tó ṣe máa ń kí wọn pé àròyè àti pé kí ni ìdáhùn. àròyè. ìmọ̀ dáhùn. ẹ mọ̀ dáhùn ẹ mọ̀ bó ṣe máa ń dáhùn. àròyè wáyé wa. ẹ tiẹ̀ ti dáhùn béèrè ẹ tí wọ́n bá ń dáhùn wọ́n máa ń fi ara irinṣẹ́ wọn wọ́n máa ń pè kan ní òòrùn. wọ́n á lu gógógó. wọ́n máa fi lu ara nǹkan tí wọ́n máa ń ṣe níbẹ̀ wọ́n ni ìyẹn ni wọ́n máa fi lè dáhùn. orúkọ yín lẹ́ẹ̀kan sí i. alàgbà Moses Solomon. alàgbà Moses Solomon láti Ìgbórè ẹ bá mi kọ orúkọ wọn sílẹ̀. Bódé láti Bódé Olúdé ẹ sì máa bẹ́ẹ̀ ni ẹ sì máa bẹ́tò bọ̀ torí àwọn èèyàn sì máa ní àǹfààní láti pè nígbà tí ètò ì tí ì parí a sì lè rẹ́ni tó máa gba ìbéèrè mẹ́ta náà bóyá àjọ dà síbò pẹ̀lú yín náà ni ẹ ṣeun. à ń bá yín bọ̀. àlùjọ gángan ni làwọn kan. ọjọ́ orí kọ́lá àgbà ò láàyè ipò ṣálọ́ọ̀gà karantí gbẹ́ni abájú lọ ó lè jọ ọ̀gá fún ni. ọjọ́ orí kọ́lá àgbà ò láàyè ipò ṣálọ́ọ̀gà karantí gbẹ́ni abájú lọ ó lè jọ ọ̀gá fún ni. ó yẹ ẹlú ẹni tó wà ń bẹ̀. hello ẹ kú ètò ẹ káàbọ̀ sórí ètò. orúkọ yín àti ibi tá ẹ ti ń pè wá. Adéjùwọ́n ló ń pè láti Mo Junction. Adéjùwọ́n láti Mo Junction. ọmọ ayò lẹ́tọ̀. ètò lọ́mọ ayò. ọmọ ayò. ẹ sì lè pè padà arákùnrin Adéjùwọ́n kí adé yẹn kó jù wọ́n ẹ jẹ́ kó jù wọ́n tòótọ́. ẹ lóyún tó wà mẹ́ bóyá wọn nìyẹn. Hello, ẹ káàsán sá o. ẹ káàsán ìyá wa. Yes sir. ọmọ ayò lẹ́tọ̀. ètò lọ́mọ ayò. ọmọ ayò. eré là fọmọ ayò sí. ó yá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Níkẹ́ láti Akíngbadé. Akíngbadé níbo la Akíngbadé yẹn wà. Akíngbadé yẹn wà ní Ọbántòkò. Ọbántòkò. bẹ́ẹ̀ ni sà. arábìnrin Níkẹ́ láti Akíngbadé ó yẹ mú òǹkà ìbéèrè. òǹkà kẹfà. òǹkà kẹfà. bẹ́ẹ̀ ni. òwe ni ẹ bá mi parí ẹ̀. ó dà sà ó dà. òwe yìí ni parí òwe yìí dátọ́rọ́ dàtọ̀rọ̀ dátọ́rọ́. dátọ́rọ́ dàtọ̀rọ̀ dátọ́rọ́. mi ò mọ̀ sà. ẹ bá dẹ̀ gbìyànjú dátọ́rọ́ yẹn kò ń ṣe ọ̀rọ̀ tó wà tọ́rọ́ tó wà ń bẹ̀ owó ni o dátọ́rọ́. ó ní tọ́rọ́ tó sì sílẹ̀ ó sàn ju. nǹkan ẹ máa bá wa bọ̀ ẹ ṣe. fọ́ọ̀lárìíra ṣùgbọ́n fọ́ọ̀lárìíra orí kan ṣe. ẹ ló ẹni tó wà ń bẹ̀. ẹ káàsán o. a ti ń gbọ́ yín o ẹ káàsán. ó mà ṣe ó rebete. ó lè jọ ọ̀gá fóun ni ẹni tá a bá jù lọ ó lè jọ ọ̀gá fóun ni. ẹ ló ẹlòmíì tó ń bẹ lórí ìpè. Hello, ẹ má jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ máa sọ fúnra wa tẹ́ ẹ bá ti pè wọlé ó yá. arákùnrin ìdòwú láti Bòdè Olúdé. arákùnrin ìdòwú. láti Bòdè Olúdé. ṣé bẹ́ẹ̀ yín lẹ́ pè ní lẹ́ẹ̀kan. ẹ mọ̀ pé mi àti arábìnrin yẹn àjọ ọjà sí yẹn ni ẹ mọ̀ pé ẹ sọ pé ẹ tún ṣe lè fi padà. no mo ní arábìnrin yẹn àwọn ò rí ìbéèrè méjì yẹn dáhùn. ok.
tó túmọ̀ sí pé ẹ̀yin ti yege nínú ìyẹn nìyẹn fún ti ọ̀sẹ̀ tó lọ. ìgbà wo lèmi tí wàá pè padà tí wàá lè pè mọ́ ó di Monday ọjọ́ ajé tó bá gbẹ̀yìn ní oṣù yìí la ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn máa wá ẹ̀yin àti àwọn tá a bá mú lọ́sẹ̀ yìí àti ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́jọ́ máa wá sí iléeṣẹ́ rédíò ń bí. Bẹ́ẹ̀ ti yege fápá kìíní ẹ̀yin ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá síbí láti wá figagbága ni. ẹ ṣe ẹ máa tẹ̀lé wa. ohun gbogbo lẹ̀gàn bá ń bá lóhun ayé máa rí mi kí láti máa ṣàyèsí o ayé máa rí mi. ohun gbogbo lẹ̀gàn bá ń bá lóhun. ẹlú ẹlòmíì tó wà ń bẹ̀. ẹ yí ẹ̀rọ ẹ ṣeun ó yá orúkọ yín. Olúwatóyìn Olújàre. arábìnrin Olúwatóyìn láti Arẹ́gbẹ́ Ọbántòkò. Arẹ́gbẹ́ Ọbántòkò ọmọ ayò lẹ́tọ̀. ètò lọ́mọ ayò. ọmọ ayò. eré là ń fọmọ ayò. eré là ń fọmọ ayò ṣe. ó yẹ mú nǹkan béèrè. òǹkà kínní. òǹkà kínní wọ́n ti gbà lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ó ti lọ. ìkẹrin ńkọ́. ìkẹrin. ìkẹrin wọ́n ti gbà yẹn náà ó ti lọ. ìkeje. ìkeje ó yá ìkeje ìṣirò òǹkà ni ẹ sọ fún wa ní Yorùbá ṣé ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ni. kí ni àròpọ̀ òǹkà yìí 101 plus 19. 101 plus 19 ẹ sọ fún wa ní Yorùbá. àádóje. àádóje ó dúró sórí èje yóò dá yín lójú. bẹ́ẹ̀ni. ó dá yín lójú. bẹ́ẹ̀ni. àádóje kọ́ kò ń ṣe àádóje kò ń ṣe àádóje. one. ó yá ẹ jẹ́ ń ṣe fún yín ní ìṣẹ́jú pérébé díẹ̀. 101 plus 19. 101 plus 19. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ báyẹn. ọgọ́fà. ọgọ́fà ẹ sì wá ní àádóje ń bo ló ń dóje lọ òjé tí bó nìyẹn. ó yá mú béèrè mi. ìkẹjọ. ìbéèrè kẹjọ. àwọn ẹ jẹ́ ń fún yín ní ìbéèrè kẹjọ yẹn màá sì fún yín náà àti lórí. ìbéèrè kẹjọ ni àwọn wo la máa ń kí pé ìgbà àárọ̀ bóyá tiẹ̀ wá wò bóyá akọ̀pẹ mo ti lọ lẹ́ẹ̀kan kò yẹ kí n fún yín mọ́. ìbéèrè yẹn wá lọ́nà méjì ni ó wá ní ọ̀nà méjì tí ò jọra wọn. ìbéèrè yẹn wá lọ́nà méjì tí ò jọra wọn. ó yẹ mú béèrè òǹkà mìíràn. ìkarùn. ìkarùn-ún òǹkà ó ṣe wá ń ṣọwọ́ ẹ̀yìn àti òǹkà báyìí. máa pe òǹkà yẹn fún yín ẹ rò papọ̀ ẹ sì fún wa ní ohun tó jẹ́ ní Yorùbá. ó dà sà. Yorùbá náà ni màá fi pè ó. ṣé ti yé yín. ó dà. ọ̀ọ́dúnrún ṣé ń kọ́lẹ̀. mo ń kọ́. pẹ̀lú ogójì. ọ̀ọ́dúnrún pẹ̀lú ogójì. pẹ̀lú ogójì. pẹ̀lú mẹ́wàá. mi ò tí ì pé tán pẹ̀lú mẹ́wàá. òun mo ṣe ní ẹ máa kọ́lẹ̀ ọ̀ọ́dúnrún
pẹ̀lú ogójì. lótìtọ́. pẹ̀lú ogójì pẹ̀lú mẹ́wàá kò tí ì tán o. a wá yọ ọgọ́rùn-ún kúrò ńbẹ̀. ọ̀ọ́dúnrún pẹ̀lú ogójì pẹ̀lú mẹ́wàá a wá yọ ọgọ́rùn-ún kúrò. ọ̀tàlénígba. ọ̀tàlénígba ó dín mẹ́wàá. ó dín mẹ́wàá. ọ̀tàlénígba ó dín mẹ́wàá ṣó dá yín lójú. bẹ́ẹ̀ni. kò rí bẹ́ẹ̀. ẹ tún ṣe dáadáa. ọ̀ọ́dúnrún. pẹ̀lú ogójì. pẹ̀lú ogójì àti mẹ́wàá. bẹ́ẹ̀ ni ká wá yọ ọgọ́rùn-ún kúrò. àwa yọ ọ̀tàlénígba ó dín mẹ́wàá. kò sí ó dín mẹ́wàá ń bẹ̀. ẹ máa tẹ́lẹ̀ tó. ẹ jẹ́ ìyànnà náà ọ̀ọ́dúnrún pẹ̀lú ogójì ìyẹn ni pé ó di òjìlélọ́ọ̀ọ́dúnrún ká tún wáá fi mẹ́wàá mọ́ ó túmọ̀ sí pé ó di irinwó dín ní àádọ́ta tá bá wá yọ ọgọ́rùn-ún kúrò ńbẹ̀ tó túmọ̀ sí pé a ti yọ ọgọ́rùn-ún 150 ló máa kù ó máa kù 250 ló máa kù ńbẹ̀ 350 ká yọ 100 kúrò ó máa kù 250 tó túmọ̀ sí pé kí ni èló ni 250 yẹn ọgọ́ lẹ máa wá ní Yorùbá. ẹ lọ́ọ́ lómi tó wà ńbẹ̀. ẹ kú ètò bàbá. ẹ ṣé o bàbá. adéjìwọ̀n láti mọ́ junction tó pèsè ẹ̀kan. kí ló dé tẹ wá ṣe é sá lọ ní àbó rebété. ó rebété ni. ẹ má bínú. ṣé ẹ ti gba béèrè kan tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan yẹn. mi ò tí ì gbà béèrè kankan. ẹ fẹ́ béèrè ni ó wá jẹ́ ayín kúrò. bẹ́ẹ̀ni. ó yá ẹ jẹ́ fún yín láǹfààní. ó yá ìbéèrè kejì. ìbéèrè kejì. ẹ sọ̀rọ̀ sókè ẹ jọ̀ọ́ ká lè gbọ́ yín dáadáa. ìbéèrè kejì. ìbéèrè kejì. bẹ́ẹ̀ni. ṣé ẹ ṣì wà ń bẹ̀. ẹbí ìfowópamọ́ jẹ ti tó tán àgbàwọ̀ ẹ̀wù wá wá máa fìyẹn ṣayé tó bá ní kẹsàn-án jayé irọ́ ni kò ní gbà ó ajáyé kirikiri débi pé agbada tó ṣì yẹ. ó dùn mí pé ìpè yẹn ń já kò ń ṣe láti bí o kó má dàbí pé kò dẹ̀ ń ṣe pé ìpè kankan wọlé tó ń jẹ àbí ẹ jẹ́ gbọ́tọ̀ lómi ẹ ló ẹni tó wà ń bẹ̀. ẹ ǹlẹ́ o bàbá. èmi mo pè ní láti tẹ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan ìpè yẹn já ní Adéyẹmí. Adéyẹmí láti tẹ ẹ̀kọ́. mo kọ́kọ́ pè ó tẹ̀mí ìpè yẹn já kúrò ńbẹ̀. ó dà ẹ ti dáhùn ìbéèrè ẹ ti dáhùn. ẹ̀ka àkọ́kọ́. ẹ ní àkọ́kọ́ náà ó já ok ẹja ó yá ẹ mú béèrè. ìbéèrè ìkẹfà. ìbéèrè kẹfà. ìbéèrè yìí ní í ṣe pẹ̀lú oṣù Yorùbá. oṣù Yorùbá oṣù tá a lò kọjá yìí kí là ń pè ní nínú àwọn orúkọ oṣù Yorùbá. oṣù kẹsàn-án tó kọjá yìí. oṣù kélòó la lò kọjá. oṣù kẹjọ. oṣù kẹjọ ni oṣù kẹsàn-án sì ń lọ lọ́wọ́. Óyá. Ó pàkàṣọ òbí mo ṣe yá. Ó pàkàṣọ ẹ ṣé ẹ padà wá. tó bá gbìyànjú tó bá lè ṣeré ó ti dàbí lójú parí rẹ̀ jẹ́. àtọ̀rọ̀ àgbẹ̀ tó gbìyànjú tó fúrúgbìn sílẹ̀ ọ̀pẹ títí bóyá kéré oko. alágbẹ̀ tó gbìyànjú tó fúrúgbìn sílẹ̀ ọ̀pẹ títí bóyá kéré oko. wọ́n mi bójú lọ́wọ́ lè ní o ojúlówó lè ní o mọ̀rọ̀ tálákà gbé àkókò ṣe bẹ́ẹ̀rù làkúṣe gbọ́mọ. sọ̀rọ̀ owó làjọ ná owó làjọ ná owó làjọ ná làjọ ná owó làjọ lò. owó lówó jẹ́. náwó nínú ṣẹ́gi. owó làjọ ná. òtún
òṣì onírè ìdàgbà. ọ̀gá láàrin ìrìn àjò ọ̀gá lóníjó. ọ̀yà ajá gbàpè kan ká tó lọ síbi ìpolówó ọjà ẹ lóyún tó wà ń bẹ̀. ẹ káàsán. ẹ káàsán màmá wa. ọkùnrin ló ń sọ̀rọ̀. ẹ káàsán bàbá o. mú ìdílé àkànní ló ń pè láti ìjàyè. láti ìjàyè bàbá wa mú ìdíni àkànní àbí. bẹ́ẹ̀ni láti ìjàyè. ọ̀yà ọmọ ayò lètò. eré náà ń fọ ọmọ ayò ṣe. tí n bá ti ní ọmọ ayò lètò ẹ ní ètò lọmọ ayò tí n bá tún wá sọ pé ọmọ ayò lẹ́wàá ní eré là fọmọ ayò ṣe ọmọ ayò lètò. ètò lọmọ ayò. ọmọ ayò eré là ń fọmọ ayò ṣe ẹ ṣe ẹ mú nǹkan ìbéèrè yín. ìbéèrè kejìlá. ìbéèrè kejìlá. ìbéèrè kejìlá. ìbéèrè kejìlá òwe Yorùbá ni ó ní ẹ parí òwe yìí a kì í ru ẹran erin sórí. ká máa fi ẹsẹ̀ wálẹ̀ ìrà. fi ẹsẹ̀ wá ilẹ̀ kíni. wálẹ̀ ìrẹ̀. ìrẹ̀ mo rò bóyá ilé ìrà ń fẹ́ ní ìrà kẹ̀ àìjẹ́ ìrà. ìrẹ̀. ọ̀ya ẹ mú ìbéèrè kan sí. ìkẹtàlá. ìkẹtàlá. ìbéèrè kẹtàlá. nínú àṣà Yorùbá a máa ń pè nǹkan ní àrokò tí a bá ní ń pa àrokò ránṣẹ́ tí ìlú kan bá fi ọta ìbọn ránṣẹ́ sí ìlú mìíràn kí ló túmọ̀ sí? ó túmọ̀ sí wípé wọ́n fẹ́ wá kógun ja ìlú yẹn ni. wọ́n fẹ́ wá kógun ja ìlú yẹn. ìjà fẹ́ wáyé láàrin ìlú yẹn síra wọn. wọ́n fi ọta ìbọn ránṣẹ́ àbí ẹ̀tù ìbọn ìjà fẹ́ wáyé ó yẹ mú béèrè kan tó kù. ìkẹrìnlá. ìkẹrìnlá. òǹkà ní ìkẹrìnlá yìí ṣé ń gbọ́ mi sà? mo ń gbọ́ yín o. ẹ ṣe àròpọ̀ ẹ sì sọ ohun tó jẹ́ fún wa ní Yorùbá. 200 times 5. Ṣẹ́ǹdé. mo ń gbọ́. Plus 100. mo ń gbọ́. Minus 200. Ṣé ẹ gbọ́ dáadáa? ẹ bá mi tún fún un sọ. 200 times 5 plus 100 minus 200. àrùnlélọ́gọ́rùn-ún. Kí lẹ sọ? márùnlélọ́gọ́rùn-ún. Márùnlélọ́gọ́rùn-ún. bẹ́ẹ̀ni. Kò rí bẹ́ẹ̀ o ṣe ẹ̀ tún ṣírò dáadáa kí n fún yín níṣẹ́jú àáyá bíi 5 sí 6 sí. 200 times 5 plus 100 minus 200. 200 times 5. Bẹ́ẹ̀ni. Minus 100. Plus 100. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá tún wá yọ 200 kúrò. Ọgọ́jọ kò rí bẹ́ẹ̀ bàbá ẹ máa bá wa bọ̀. Philosophy Dr. Babasuliya. Philosophy Dr. Ìgbẹ́ni Abájú lọ, ó lè jọ ọ̀gá fún mi. Ṣùgbọ́n fọ́ọ̀lá rẹ̀ rà.
orí kan ṣe kan rárá níbi tó ti rira ohun ò fẹ́ sí yan ó tún padà. Hello, ẹni tó ń bẹ̀ ń bẹ̀. Hello. Hello. Ìbéèrè kẹwàá. Màmá wa a kì í ṣe bẹ́ẹ̀. Tá a bá wọlé Yorùbá ní àkágò ní àkónílé. Ẹ kọ́kọ́ sorúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè ẹ sì bá wa pè bá a ṣe ń pè. Orúkọ mi Ahmed Florence láti Ima Road. Láti Ima Road. Ima Road ẹ jẹ́ ń fi ẹ̀yà yín torí nínú ètò yìí tá a bá ti ń béèrè ìbéèrè a kì í sọ èdè mìíràn yàtọ̀ sí èdè òyìnbó road yẹn. Láti òpópónà Ima. Ima òpópónà Ima tí n bá ti sọ wípé ọmọ ayò lètò ẹ ní ètò lọ́mọ ayò lẹ́yìn náà tí n bá ní ọmọ ayò ẹ ṣe wà ní eré là ń fọmọ ayò ṣe ọmọ ayò lètò. Ètò lọ́mọ ayò. Ọmọ ayò. Eré là ń fọmọ ayò ṣe. Eré là ń fọmọ ayò ṣe ó yẹ mú nǹkan ìbéèrè. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ ó ti lọ lẹ́ẹ̀kan ó ti lọ. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá. Parí òwe yìí. Adìyẹ funfun. Kò mọ́ra rẹ̀ lágbà. Kò mọ́ra rẹ̀ lágbà. Kí ló dé ṣe máa ń ní adìyẹ funfun kò mọ́ra rẹ̀ lágbà tàbí adìyẹ funfun làgbà adìyẹ kí ni díẹ̀ mà ṣe é lè bá wa yànnà náà. Ó ní pé adìyẹ funfun kò wọ́pọ̀ ní àgbáyé. Adìyẹ tó bá jàjà funfun báyìí wọ́n máa ń káràmásìkì. Wọ́n máa ń káràmásìkì mọ́ wọ́n máa ń mọ iye ẹ̀. Ju àwọn àwọ̀ tó kù lọ. Ó dà bẹ́ẹ̀ ṣe ó yá ẹ mú nǹkan béèrè mìíràn. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá bí òwe náà ni parí òwe yìí ẹni tí kò bá kí ni kú ilé bó dẹ̀ ṣe wá rọrùn tó ó mà ṣe ó rebete. ní pé sábà bẹ̀ láyé sábà wá ní dúkìá àyà máa bínú ẹni. ṣàtúwárí gbogbo lẹ́gàn bàbá lò ní pé sábà bẹ̀ láyé sábà wá tún ní. 101.1 ìròyìn ayọ̀. tẹ́bá ti pé 080-335-068 àti 50 ẹ pé 080-335-068 àti 50 níbo lẹ máa já sí òní electronics lẹ máa já sí ẹ sílẹ̀ à lọ́jọ́ ibùsọ̀ ajé mo pé wá jẹ́ mi o for best electronics lójoojúlówó tv lóríṣiríṣi home theatre deep freezer refrigerator generator ac àti fan washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàpọ́n ni wọ́n wà opposite ṣàpọ́n post office Abeokuta ọ̀gá ni master ẹ má lọ yiri ẹ wọ́n right wọ́n ti gbà ó ṣé báwa sá ni bàbá wọn wọ́n ti gbà ó. No more Lagos and Ibadan. Now at your doorstep, Victor Vikagu Nigeria Enterprises. Dealers in galvanized pipe, tiles, cement, plumbing materials, PVC ceilings, security doors, fence wire, POP materials, jacuzzi, cubicle, steam bath shower, Turkish, Spanish, Chinese and Israel bulletproof doors, and DP tanks. For inquiries, call 0803 373 6187 or 0806 015 6174 or visit us at 96B NUD Road opposite Methodist Primary School, Okeyeke, Abeokuta, or our branch office number 12 Oba Awolesi Road opposite Army Day Children's School, Makun, Shagamu, Ogun State. In God we trust. Let's review 101.1 ìròyìn ayọ̀. tán ti lọ nílé ayé tó ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣẹlẹ̀dẹ̀ ló lè sọ pé ó mọ
má jìra mẹ́rẹ̀ẹ́ta lóye. ó yá ẹ má jẹ́ àdáhùn yàn lágàdá torí àkókò náà ti fẹ́ pé tán ẹ ló ẹni tó wà ń bẹ̀. ẹ káàsán o. ẹ káàsán o bàbá. ẹ kó ètò náà o. ẹ ṣeun o bàbá. arákùnrin adéjàre láti ìgbórè abẹ́òkúta ni o. arákùnrin adéjàre láti ìgbórè. ó yá. ìbéèrè kọkànlá. ọmọ ayò lètò. ètò lọ́mọ ayò. ọmọ ayò. eré là ń fọmọ ayò ṣe. eré là ń fọmọ ayò ṣe. ìbéèrè kọkànlá. bẹ́ẹ̀ni. ó ti lọ. ìkẹẹ̀ẹ́dógún kọ́. ìkẹẹ̀ẹ́dógún ìbéèrè kẹẹ̀ẹ́dógún ẹ jẹ́ ń sáré wọ̀nyí. àlọ́ àpamọ̀ ni ìbéèrè yìí ṣé ẹ mọ̀ tó ń pè láàlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. à ń gbọ́ bẹ́ẹ̀ à ń gbọ́. ṣé ẹ mọ̀ ó dáa ó ní à ń lọ ó kọjú sọ́yọ́ à ń bọ̀ látọ̀yọ́ ó tún kọjú sọ́yọ́ kí ni nǹkan ọ̀hún. ìlú gángan ni o. ìlú gángan ẹ ṣe ó yẹ mú béèrè mìíràn. ìkẹtàdínlógún. ìkẹtàdínlógún. ọ̀sán òwe yorùbá ni ó ní ọ̀sán já ọ̀run dọ̀pá ẹ bá wa parí òwe yẹn ọ̀sán já ọ̀run dọ̀pá. bẹ́ẹ̀ ṣe rò pé ọ̀rọ̀ máa rí kọ́ lórí. bẹ́ẹ̀ ṣe rò pé ọ̀rọ̀ máa rí kọ́ lórí. bẹ́ẹ̀ni. mi ní kẹ́ ẹ sọ ìtumọ̀ òwe yẹn o mo ní kẹ́ ẹ parí ẹ̀ ní ọ̀sán já ọ̀run dọ̀pá ó sì kú nǹkan kan lẹ́yìn ẹ̀ ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ. ọ̀sán já ọ̀run dọ̀pá. ọ̀run dọ̀pá ọ̀run dọ̀pá ọ̀run dọ̀pá ọ̀run dọ̀pá. ọ̀sán já ọ̀run dọ̀pá. ẹ̀yin ni pètà gbà kẹ́yìn o ó yáya a ní ìṣẹ́jú àyà. bá a ṣe lérò. ẹ ṣe ẹ ti gbìyànjú ọ̀sán já ọ̀run dọ̀pá etí ò sí mọ́ orí dàpọ̀ láìgi wọ́n ṣe ń parí ẹ̀ nìyẹn. ọ̀sán já ọ̀run dọ̀pá ọ̀sán tí ò bá sí níbẹ̀ ọ̀run yẹn ó máa di ọ̀pá lásán kò ní di nǹkan kọ̀gọ́ kò ní dàbí kọ̀gọ́ọ̀lù mọ́ tí ò bá wá sí etí lára ènìyàn ṣe ni ó dàbí àpòlà igi orí máa dàbí àpòlà igi ẹ ṣeun. gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní gbogbo ayé tọ́lọ́run ní. ìbéèrè ẹ̀kan tárábìnrin yẹn ò rí dáhùn dáadáa òǹkà yẹn a ní 200 times 5 plus 100 minus 200 200 lọ́nà márùn-ún that is kí ni igba márùn-ún that is 1000 ẹgbẹ̀rún plus 100 plus 100 that is 1001 ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà tá a bá wá yọ 200 kúrò níbẹ̀ igba ó di ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní 900 ló yẹ kó jẹ́ ẹ ṣe. ẹ má gbàgbé ẹ ṣe oníyanṣẹ́ ọlọ́kàṣẹ́ ní tẹ́ bá àfẹ́fẹ́ jẹ́ náà ṣe lónìí ẹgbẹ́ ìpolówó ọjà yín wá fún wa lórí ètò yìí kí a lè gbọ́ ọ̀rọ̀ wa yé sí i ká lè ní àkókò tó tó ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 32 300 651 080 32 300 651 Michael Rich Oloyede ẹ pè mí ẹ jáde dúnadúrà ó gbọ́jà tẹ́ bá gbé wá sórí ètò yìí títà lẹ́ẹ̀máta torí ẹ̀ta ni ó tà kọ́mọ ẹranko kan kó tó tà eléyìí làwọn máa fi ṣe pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò wa ká tó tún pàdé ẹ má gbàgbé oṣù yìí oṣù àrà ọ̀tọ̀ ni o oṣù ìbí mi ni a fi rí pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. tijó ni ó wá má lọ gbàgbé ijó sílé tó bá ti gbọ́ pé mi ṣàìdùn bí mi ló ṣeré torí tó ṣùpá bá ń ṣeré tí oyún ń rí gbọ́ tí ìkókó wọn ń lajú bọ̀ tí ẹ̀ wá lè jó wọn mi ni o ìwọ ṣàmà mi lọ o ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. torí àwọn tọmọ mi ti pẹ́ tó ti jẹ́ pé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn mi wá
wá ní o má jí sòro wọn.